أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين وبعد. أدوك الله اللهم أستر كيجي فوانا محمد صلى الله تعالى عليه وسلم. Atarabe atọrọ kẹ́gẹ́ fún àwọn sọ̀hábà el-kiram wa tabi'in àti gbogbo àwọn tí wọ́n dé ní lẹ́yìn wọn, kọlọmbà wa ṣàlékún dáadáa fún wọn. Bákan náà maulana sheikhuna adam àti gbogbo àwọn shuyukhu wa tí wọ́n ti kọjá, ọlọ́mbà wa kẹ́ wọn, kọlọ̀ ń ṣàlékún dáadáa fún wọn. Lẹ́yìn ọpẹ́ yìí a tún wá ṣe àdúrà fún gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní Islam. Ọlọ́run ní jẹ́ kí Islam, Ọlọ́run ní jẹ́ ó sú wa, Ọlọ́run sì lè jẹ́ ó rẹ̀ wá, Ọlọ́run jẹ́ abádọ́dọ̀ Ọlọ́run bí akil hayyil qayyum alladhi la ta'khudhuhu sinatun wala nawm. Ẹnu ń ta kàn fẹ́ ṣàlàyé fúnra wa náà ní ráńpẹ́ náà ni wípé ǹjẹ́ a lè sọ ọmọ ní Ridwan? Naam, ǹjẹ́ a lè sọ ọmọ ní Ridwan? Kí ló sì fà ní pé a rí fídíò kan tí ń já ràn-ìràn ńlẹ̀ lọ́wọ́ ní ìsìn tí kan nínú àwọn àfáà wa tí wọ́n sọ wípé èèyàn ò lè sọ ọmọ ní Ridwan nítorí pé ó kọ àfọ̀mọ́ ni. Tá a bá worú àwọn gbólóhùn yìí, a rí pé gbólóhùn àṣejù ni, torí pé àwọn àfáà wà nínú ayé. Maulana Sheikh Adam kódà tó bá já sí pé yín ò bá lè sọ ọmọ ní Ridwan ni wọn ní báyàn sọ ọmọ ní Ridwan. Torí pé tá a bá wo ìsìláàmù yìí, ìsìláàmù ẹ̀sìn tó dáa ni, ó fún wa láǹfààní. Wọ́n sì ti ń sọ ọmọ lóókọ kánàbì ó tó dáyé. Àwọn èèyàn ń jó kọ kánàbì ó tó dé. Ìyẹn fi hàn pé ó ti wà nínú nature ọmọ ènìyàn gẹ́gẹ́ bí culture kan máa sọ ọmọ lóókọ. Àmọ́ ń gba ànábì dé, ànábì fún wa ní májẹ̀mú tábà máa sọ ọmọ lóókọ kó máa jásí pókọ tá a fẹ́ sọ ọmọ ní ó ní láti máa ní ìtumọ̀ tó dáa. Tó wá ní ìtumọ̀ tó dáa, ó lè jẹ́ nínú ọkọ̀ àwọn màláíkà, ó lè jẹ́ nínú ọkọ̀ Ọlọ́run, ó lè jẹ́ nínú ọkọ̀ àwọn èèyàn ńláńlá, ó lè jẹ́ nínú ọkọ̀ àwọn sàhábà, ó lè jẹ́ nínú ọkọ̀ àwọn tábàáìn, ó lè jẹ́ nínú ọkọ̀ àwọn èèyàn rẹ̀. Àmọ́ ń tá a gbọ́dọ̀ ṣe lára ọkọ̀ ni pé ọkọ̀ yẹn gbọ́dọ̀ dáa. Àkọ́kọ́ ni pé kìí ṣe gbogbo ẹni tí wọ́n níjọ́ míì a máa ń ṣàṣìṣe kan, ọkọ̀ fúnra rẹ̀ ò ní ìtumọ̀ tó dáa gẹ́gẹ́ bí májẹ̀mú tí ìsìláàmù ní ká wò lára ọkọ̀. Àmọ́ a wà lọ wo ẹni tí ń jẹ́ ọkọ̀ nì, a wà lọ fi sọ ọmọ lóókọ. Àmọ́ níbi pínpín oríire kò ní í ṣe pẹ̀lẹ́ni tẹ́ni ní bá jẹ́ ókọ kó wá ṣoríire ti ẹni. Wọ́n sọ ọmọ lóókọ tí ò dáa kò ní kó má ṣoríire, tó bá ti wà nínú ìrádà Ọlọ́run kó lóríire ni. Wọ́n sọ lóókọ tí ò dáa kò ní kó ya olórí ibú lódiwọ̀n tó bá ti já sí wípé olóríire ọmọ ni. Tó bá jẹ́ lórí ibú ọmọ náà ni kò sóókọ tẹ́ lè jẹ́, kódà kẹ́ ẹ sọ ní Muhammad yóò yọ lórí ibú, torí pé Ọlọ́run ló mọ iye ẹni tó jẹ́ Muhammad. Orí ibú wọn pàápàá ó fẹ́ súnmọ́ ti Fìràwọ́nà àti Nàmúrúsù nínú ayé tàwa yìí, tí ìjẹ́ Muhammad yẹn ò rán nǹkan kan lára wọn. Bá a ti ráwọn àdísù kan táwọn èèyàn rọ béèyàn bá ti ń jẹ́ Muhammad àgbọ́dọ̀ dákọ̀ ẹ̀, béèyàn bá ń jẹ́ Muhammad kíní kan ò gbọ́dọ̀ ṣe, béèyàn bá ń jẹ́ Muhammad wọn gbọ́dọ̀ ná. Gbogbo irú àwọn eléyìí fálásì ayé tàbá ń lẹ́nu ni. Tàbá wo àwọn ọkọ̀ ìyá rí pé èèyàn lè sókọ míì kódà tí ìbá ṣèdè Lárúbáwá. Kò sí nínú ọ̀ràn yẹn wípé ẹ sọmọ lédè Lárúbáwá. Èyí tí ń jẹ́ túláàsì ní wípé sọmọ rẹ lóókọ kókọ yẹn dá. Ìbáwá jẹ́ ókọ èbó, ìbá jẹ́ ókọ Lárúbáwá, ìbáwá jẹ́ ókọ míì tó jẹ́ ràn mí. Lápèjúwe lọ́dọ̀ àwọn Lárúbáwá, Ibrahimu kìí ṣèdè Lárúbáwá, wọ́n ń sọmọ ní Ibrahim torí pé ìkanú àwọn ànábì Ọlọ́run jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ànábì yẹn èyí ṣe Lárúbáwá. Bẹ́ẹ̀ náà tá a bá lọ wo Musa àbí Ismaili, lóòótọ́ òun ló ní sílísílà ìpínlẹ̀ Lárúbáwá, àmọ́ ó kọ́ ní èyí ṣe ó kọ Lárúbáwá, orúkọ àbàràníyà ni. Orúkọ tó ní í ṣe pẹ̀lú Hébérù ni. Ismaili, Ibrahim. Ìyẹn náà dẹ̀ léyìí, ó rí pé bí tó kọ yẹn tí wọ́n sì lè túmọ̀ jẹ́ Hébérù pàápàá, torí pé ókọ yẹn ní í ṣe pẹ̀lú ẹ̀, torí pé àwọn old perchance ni wọ́n ní Ìránì. Ókọ ní èṣù ókọ
lárúbáwá torí pé ànábì Ibrahim èyí ṣe lárúbáwá, bẹ́ẹ̀ lànábì Musa èyí ṣe lárúbáwá, bẹ́ẹ̀ náà lànábì Ismailu náà èyí ṣe lárúbáwá nípìnlẹ̀. Yakubu náà à ń sọmọ bẹ́ẹ̀, Yusufu náà à ń sọmọ bẹ́ẹ̀, so kò sí láì fi mẹ́. Àmọ́ káwò tún mọ́ ọkọ̀ tá a sọ, wọ́n wá ní ká sọ orúkọ lọ ká sọmọ lóókọ tó dáa, alhamdulillah. Naam, tí èèyàn bá sì fẹ́ sọmọ lóókọ, èèyàn lè sọmọ lóókọ màláíkà, èèyàn lè sọ ọmọ lóókọ ànábì Ọlọ́run, èèyàn lè sọ lóókọ èèyàn ṣáàrí pé túmọ̀ rẹ̀ dáa. Naam, tàbá wá wò, àwọn àrí pé nínú tí wọ́n ní ká sọ lára ókọ tí ṣàríà ní ká sọ ká má fọ́ọ̀lù sínú ẹ̀ náà ni pé à ń láti ṣọ́ra kó kọ ní kó mọ̀ ní ta'abid ila al-khaliq aw ta'abid ila shay'in ghayrillah, kó kọ yẹn má lọ so mọ́ nǹkan míì tí ó mọ àtàṣe ó kọ yẹn mọ́ nǹkan yẹn gẹ́gẹ́ bí ẹ̀dá nǹkan ni tàbí ẹrú nǹkan ni, bí ká máa sọ mọ́ ní Abdul Rasul, tàbí ká máa sọ ní Abdul Kaaba, tàbí ká máa sọ ní Abdul Shams, ẹrú oòrùn, ẹrú Kaaba, àbí nǹkan kan àgbọ̀dọ̀ sọmọ bẹ́ẹ̀ àfi kó jẹ́ Abdullah. Naam, ẹlẹ́ẹ̀kejì, a ń láti ṣọ́ra nínú ókọ tó já sí pé fún ókọ tó jẹ́ pé Ọlọ́run nìkan ni wọ́n máa fi ṣàlẹ́ṣà nínú ókọ, tàbí mu'arraf bí al, tàbí ókọ ní tó bá lọ ní alilára bíi ti asifat. Lápèjúwe, a lè sọ mọ́ ní Allah, a dẹ̀ lè sọ mọ́ ní Ar-Rahman, a lè máa pè ní Rahman, a lè sọ mọ́ ní Al-Alim, a lè pè ní Alim. Àfi tá a bá pè ní Abdullah, Abdurrahman, Abdul-Alim. Àmọ́ ká máa pè ní Al-Alim, Al-Alim rárá, yóò jẹ́ Alim tàbí ká fi abudu sí lára ń tá gbọ́dọ̀ ṣọ́ tí Mùsùlùmí mọ̀ ṣọ́nù ni. Ẹlẹ́ẹ̀kẹta tí Mùsùlùmí ó gbọ́dọ̀ máa ṣọ́ náà ni wípé an takuna zatu ma'na mazmum, ó gbọ́dọ̀ ṣọ́ra níbi ó kọ́ ní kó mọ́ lẹ jẹ́ ó kọ tó lábùkù lára, láwọn àbùkù tí ó dá, bí ká sọmọ ní Shahab. Tàbáwọ kalimatu Shahab, a rí pé nínú àwọn ẹni ìṣáájú tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ ó ti jẹ́ bẹ́ẹ̀ sẹ́yìn. Tàbá sì wò kí ni túmọ̀ Shahab ni, ó rí pé tí ń jẹ́ Shahab ní ogun náà, ẹ̀ṣẹ̀ wẹ̀ẹ́ná kéèyàn wá sọmọ bẹ́ẹ̀ kò dá bẹ́ẹ̀. Bákan náà ká lọ sọmọ ní harbu, wọ́ ogun, kò dá bẹ́ẹ̀. Tàbí ká lọ sọmọ ní huznun, ìbànújẹ́, kò dá bẹ́ẹ̀. Bú irú àwọn ókọ bẹ́ẹ̀ tó já sí pé nítọ́mọ ní bá dàgbà ókọ ní ó lè má dùn mọ́, kọ́lọ̀n kó dáhùn kó ṣàánú wa. Ẹlẹ́ẹ̀kẹrin, an takuna min al-asma allati la ma'na laha aw tadullu ala muyul, ala al-muyu'a. À ń láti ṣọ́ra níbi ókọ táà ní nítumọ̀ fún, tàbó kọ̀kan táà máa wà túmọ̀ táà ní rí táwà máa lọ mọ́ nǹkan, a gbọ́dọ̀ ṣọ́ra ń bí orúkọ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀karùn, an takuna fiha tazkiya linnafsi kabarra, bí kó kọ́ ní kó máa jẹ́ àfọ̀mọ́ fún ẹni nì, gẹ́gẹ́ bí ká máa sọ pé ẹni rẹ̀ ni. Nítorí pé ìyá wa Zainab, Barra ló kọ wọn, nígbà táwọn kan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fi sọ̀rọ̀ lójú ànábì ní pé turidu an tuzakki nafsaha, òun náà fẹ́ máa forúkọ ní, ó fẹ́ máa fi ṣàfọ̀mọ́ rẹ̀, ànábì sọ ní Zainab, ìyẹn lọ bẹ́ẹ̀. Gbogbo ọkọ̀ tó bá ti wá yà kó nínú àwọn ọkọ̀ wọ̀nyí ta kàálẹ̀ tó bá ní ṣe pẹ̀lú báyìí, kò sókọ téèyàn ò lè jẹ mọ́. Nítorí bẹ́ẹ̀, káwá wo Ridwan. Kalimatu Ridwan yìí, àkọ́kọ́ rí pé isma alam muzakkar, orúkọ ọkùnrin ni lọ́dọ̀ àwọn Lárúbáwá tó sì ń jẹ́ nínú èdè Lárúbáwá, tó já sí pé ní wà tó dọ́mọ̀rọ̀ òun, wọ́n a máa fún rọ́ọ̀wù yẹn náà, wọ́n máa fún ní rọ́, wọ́n máa fún ní dómọ̀ ńgbà míì, wọ́n lè pè ní Ridwan, wọ́n sì lè pè ní Ridwan. Kí ni ìtumọ̀ rẹ̀? Ìtumọ̀ rẹ̀ ní pé al-qana'a mithlu ridha, al-qana'a, ìtẹ́lọ́rùn. Ó rí pé wa huwa masdarul fi'l radiya, ó rí pé masdari ni fún iṣẹ́ tá a mọ̀ sí radiya, bí ma'ana qana'a, ó ní tẹ́lọ́rùn. Wasmul milad harisul janna, kódà táwọn kanú àwọn àfáà tí wọ́n gbà pé orúkọ Ridwanu yìí náà ló kọ màláíkà tó ń jẹ́ olùbodè fún àlìjánà.
bó tiẹ̀ já sí pé gbogbo àwọn ẹ̀gbà wá tó wá lórí rẹ̀ kò sí ètò fẹsẹ̀ nílẹ̀ látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ó kàn gbájú ẹ̀ bẹ́ẹ̀ ni. Kò sí màláìkà kan tákọọ́lẹ̀ sọ wípé Ridwanu ní òun sì ní màláìkà kan tí ó já sí pé òun ní olùbóde àlìjánà. Eléyìí ni fálásì ni. A wà rí pé kalimatu Ridwanu yìí ó wà ní al-Qur'an bí ká ní wa ridwanullahi akbar, ìyọ́nú Ọlọ́run ló tóbi jù. níbo mi kọ́lọ́ ní khalidina fiha wa azwajun mutahharatun wa ridwana. ìyọ́nú Ọlọ́run ìyẹn pé Ridwan bí máa ìtẹ́lọ́rùn, onítẹ́lọ́rùn, ẹni tó nítẹ́lọ́rùn bí ní radiyallahu anhum, Ọlọ́run yọ́nú sí wọn, wa radu anhu. Ọ̀gbọ́n àwọn náà sì nítẹ́lọ́rùn pẹ̀lú ntọ́lọ́run ṣe. Tá a bá pèèyàn ní Ridwan, ìtumọ̀ rẹ̀ ní ẹni tó nítẹ́lọ́rùn, al-qana'a, ìtẹ́lọ́rùn. Ṣé get me nísìn? Satisfactory, wípé in tó ṣe fún mi Ọlọ́run mo fara mọ́, in tí mo fara mọ́ náà ni Ridwan. Ó kọ tó dáa ni, kò sí láì fẹ́ nù rẹ̀. Bẹ́ẹ̀ la sì ló kọ́ mi tí ò dáa tó gbajúmọ̀ lónìí lọ́dọ̀ àwọn súnnà. Jẹ́bù tó bá wọ́n máa gba Abu Asiya, Abu Asiya, Abu Asiya. Kí ni túmọ̀ Asiya? Torí kò in tí ń jẹ́ Asiya, ó rí pé orúkọ ni, ìwọ tó bá wọ́n kọ́ ní dáadáa, ó rí pé orúkọ kan ni fún kọ́rùnù tí ń jẹ́ ti Asiya. Kí ni wọ́n ṣe ń pè bẹ́ẹ̀? Asiyatu a máa túmọ̀ sí alhazinu, olùbánújẹ́, ẹni ìbànújẹ́, almuta'ammila, tó kún fún ronú. Wọ́n torí pé kí ni túmọ̀ Asiya ni? Asiya yẹn hajaru ruha, òkúta. In tí wọ́n ṣe ń bẹ kọ́nù Asiya ní kọ́ntínẹ̀tì Asia gbọ́dọ̀ ni pé àwọn òkúta tí ń bẹ ń bẹ, ìyẹn ni pé hajaru ruha, àwọn òkúta ní ṣe ni wọ́n rí bíríkítí bí àwọn òkúta àkókò tí wọ́n máa fi dáná. Ìyẹn pé Asiya a máa túmọ̀ sí òkúta, a sì máa túmọ̀ sí ìbànújẹ́ tó kún fún ìrònú. Ó sì gbajúmọ̀ lọ́dọ̀ àwọn mùsùlùmí. Ààrẹ nìkan kó sọ wípé orúkọ Asiya ni kìí ṣe orúkọ tó dáa, torí pé òun náà ní ìtumọ̀ tó dáa. Mùsùlùmí ò gbọdọ̀ máa jẹ́ ní ìbànújẹ́, àmọ́ orúkọ yẹn gbajúmọ̀. Ridwan, ìyọ́nú Ọlọ́run, ìtẹ́lọ́rùn Ọlọ́run. Ìtẹ́lọ́rùn ní ń jẹ́ bimana al-qana'a. Irú ọkọ̀ ilé kò sí láì fi mẹ́. Tó bá lọ jásí pé ọkọ̀ tí ò dáa ní irú àwọn Sheikh Adam radiyallahu ta'ala anhu, wọ́n ní sọmọ bẹ́ẹ̀. Wọ́n ní sọmọ bẹ́ẹ̀. Musa, kí ni túmọ̀ rẹ̀? Abẹ. Bí abẹ tí wọ́n fi máa ń fárí. Ṣé ká máa ní káwọn èèyàn máa sọmọ ní Musa? Àbí? Asiya ńkọ́? Al-azinatu al-muta'ammila, tàbí ká sọ pé ajaru ruha. Tàbá fẹ́ lárúbá ló ṣe wà máa sọ fún pé al-mawasatu tabiba, ẹni tó wá bẹ̀yàn wò tó ń fara pamọ́. Ìyẹn sì gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn. Kò sí n tó kọ lórí Ridwan, ó kọ tó dáa ni, kò sì sí n tó sọ di láìfí nínú òfin. Ilé ọ̀rọ̀ tá ń sọ yìí náà, tí èèyàn bá gbìyànjú ìwọ náà lọ ká náà, lọ ká hukumu taskiya bismi Ridwan fi qamus al-ma'ani wal asma. So ká mọ́ sọ́ra wa dọ́lọ́n, ká ṣọ́ra, ká mọ́ nígbà ayé ti wà fún wa, ká mọ́ fẹnu bá gbogbo nǹkan jẹ́ o. Ẹ má jà fẹnu da ìlúrú, kọ́lọ́n kó ṣàánú fún wa, kó ràn wá lọ́wọ́. Irú eléyìí tí ń dàṣe jù, kìí ṣe gbogbo àfáà lọ́lọ́run fún lẹ́bùn kó máa ṣe fàtùwá. Ẹlòmíì kó ṣe wáàzù, kó kọ́ ọmọ ní kéwú, kò lè ṣe fàtùwá. Bẹ́ẹ̀ bá béèrè ìbéèrè ẹ̀sìn lọ́wọ́ rẹ̀ ó dáràn. Ẹlòmíì rí Ọlọ́run sì pa gbogbo rẹ̀ pọ̀ sí lọ́dọ̀. Èmi ò mọ̀ wá sí ṣe, àmọ́ bẹ́ẹ̀ bá béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ẹ bá lẹ̀. Ó rí pé ló ní ìsìn, ó rí pé Ọlọ́run ló mọ iye àwọn èèyàn tí wọ́n jẹ́ mùfùtí ní ìsìn,
tí mufti yẹn di wá di tí wọ́n muftalize gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àfáà wa kan àmọ́ wọn lè dá fàtúwá kan mú wá ibi ẹ bá ti ń sọ̀rọ̀ fàtúwá ẹ̀ lè bá wọn bẹ̀ ọlọ́run ò fún wọn lẹ́bùn rẹ̀ ni èèyàn lè joyè kó má níṣẹ́ oyè yẹn lọ́dọ̀ kó sì má níwà rẹ̀ kó sì má lẹ́bùn ẹ̀ èyí wò túmọ̀ sí pé ní èyí ṣàfà dandan kọ́ tí mo fẹ́ lò pé dandan kọ́ ni ká máa sọ ìdájọ́ ẹ̀sìn tí ò ní lẹ́rìí tó lè dàlúrú kọ́lọ̀ kó ṣàlékún dáadáa fún wa bí akil hayyal qayyum bẹ́ẹ̀ bá ń jẹ́ Ridwan máa jẹ́ Ridwan rẹ lọ o lè jẹ́ Ridwan o lè jẹ́ Ridwan kò sí tí wọ́n ń pè ní Ridwan ìtẹ́lọ́rùn yẹn ni pé kéèyàn ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ntọ́lọ́run ṣe fún àmọ́ ìntọ́lọ́run bá wá ṣe fẹ́ dá tẹ́nìyẹn bá ní ìtẹ́lọ́rùn pẹ̀lú rẹ̀ ìyẹn ló dájú o yẹn ni pé Ridwanun minallah ìtẹ́lọ́rùn látọ̀dọ̀ Ọlọ́run ẹlẹ́bẹ̀ radiyallahu anhum Ọlọ́run bá yọ́nú sí wọn wa radu anhu àwọn náà sì ní ìtẹ́lọ́rùn pẹ̀lú ntọ́lọ́run ṣe fún wọn. Ridwan bí ma'ana al-qana'a ìnítẹ́lọ́rùn sọ̀kọ́lọ̀ kó dákun kó ṣàlékún dáadáa fún wa Ridwan aw Ridwan kò sí tó láì fi mẹ́ o kọ́lọ̀ kó ṣàlékún dáadáa fún aqulu qawli hadha astaghfirullaha li wa lakum min kulli dhanbin wa khata'. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.